gbogbo ènìyàn tó bá ti wà ní ayé yìí tó bá ti ń lo fake life ìgbésí ayé asẹ́ ló ń live. Nítorí o bá ti tó jẹ́ káyé mọ̀ pé o tó, nítorí o bá tó jẹ́ káyé mọ̀ pé o tó. Kí ẹ pè mí gẹ́gẹ́ ẹgbẹ́ ṣe wéèrì tẹ́mi ní mi ni mo ra ọ̀kadà fún alára mi. Ìgbà tí mo ní accident àwọn ayé tó mọ̀ yìí pé mi kọ́ mi ni mo ní nígbà tá a sì ń tú. Orúkọ mi ni Owólabí Abídèmí. Ẹ jọ̀ọ́ kí ni tí ẹ lè bá wa sọ lórí àwọn tó jẹ́ pé in tí wọn ò ní ni wọ́n máa ń parọ́ páwọn ní tó jẹ́ pé fake life ni wọ́n máa ń live. Torí pé irú Portable lánàá gẹ́gẹ́ bá a ṣe gbọ́ wọn ló lọ gba mọ́tò 27 million naira ó san díẹ̀ mbẹ́ kò dẹ̀ kí sẹ́yìn kí wọ́n ti wá gbé ó wà police station báyìí. Tó dì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà rèé fake life lọ́pọ̀lọpọ̀ wọ́n live. Ó dẹ̀ mú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n wò wọ́n tí wọ́n àná fi lọ ṣe nǹkan tí ò dá. Kí ni tẹ́lẹ̀ sọ pa àwọn tó live fake life? Ẹ ṣé mo dúpẹ́ tẹ́ rí ilé ayé tá a wà yìí kí Ọlọ́run kó ràn wá lọ́wọ́. Gbogbo ènìyàn tó bá ti wà ní ayé yìí tẹ́ ń gbọ́ tó bá ti ń lo fake life ìgbésí ayé asẹ́ ló ń live. Nítorí o bá ti tó jẹ́ káyé mọ̀ pé o tó, nítorí o bá tó jẹ́ káyé mọ̀ pé o tó, nítorí o bá tó má jẹ́ káyé mọ̀ pé o ti lè wo jù bẹ́ẹ̀ lọ. Ilé ayé kò sí ẹ̀tẹ́ ń bẹ̀ yìí pé kó o máa ṣe nǹkan tí agbára rẹ bá ti ká nìkan ní kó o máa ṣe kò sí ẹ̀kan ṣojú ọba ní ṣe. So àwọn tí wọ́n wà tó ń gbà nǹkan ìṣọ́lú mẹ́ńtálì tí wọ́n dẹ̀ pàṣẹ ayé ara wọn hàn fáwọn ènìyàn tó bẹ̀rẹ̀ pé kí táwọn ṣe yìí kò ń ṣe àwọn làwọn ní tó wà lọ́dún ló fáwọn làwọn lọ rà fún ara wọn. Tí ìgbé tó bá gbé ìgbà ọ̀kadà ìṣẹ́lúmẹ́ǹtì tí ìgbé ọ̀kadà tó bá rà tó bá lọ rà ọ̀kadà báyìí sí ẹ rẹ̀ pé orúkọ ẹni tó bá ra ọ̀kadà pọ̀ ló wà lórí kíní yẹn tó bá níwọ̀ lọ rà fún ara rẹ̀ definitely ìgbà táṣì yóò gbà padà tù í ó ti báyìí sí. For example èmi ní bẹ́ẹ̀ sí àkàwé ayé ẹ̀pẹ́ ní gẹ́gẹ́ ẹgbẹ́ ṣe wéèrì tẹ́mi ní mi ni mo ra ọ̀kadà fún alára mi. Ìgbà tí mo ní accident àwọn ayé tó mọ̀ yìí pé mi kọ́ mi ni mo ní nígbà tá a sì ń tú. Ó ti báyìí sí ìkẹ́ tí mo fẹ́ sọ lórí ẹ̀ atótónu ẹ̀ kò jù báyẹn lọ. Ẹ láti ọ̀rọ̀ adarúkọ yín lẹ́ẹ̀kan sí. Orúkọ mi ni Owólabí Abídèmí. Ìdìbò lọ́lọ́run ókè ìjọba. Ẹ jọ̀ọ́ gẹ́gẹ́ bí àwọn tó jẹ́ pé in tí wọn ò tó wọ́n máa láwọn tó tí wọ́n live fake life tó dẹ̀ jẹ́ pé wọ́n ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì lọ́nà tó yẹ pé ẹlòmíì náà rèé látàrí pé ó ti rí àwọn èèyàn bígbà tí wọ́n wá ọkọ̀ tó ti lọ dẹni tí ń hùwà àbàjẹ́ ń jalè ní ń gérí olórí ni. Kí ni táyà náà lè sọ lórí àwọn tí wọ́n live fake life àtìmọ̀ràn tẹ́ ní fún wọn? Ohun tó ṣẹlẹ̀ nípa rẹ̀ ni pé number one àìníbẹ̀rù Ọlọ́run ó máa ń fa ọ̀pọ̀lọpọ̀ ìwà tí ọ̀pọ̀lọpọ̀ ń hù àti ọ̀pọ̀lọpọ̀ ibi ilé tí ẹlòmíì ti jáde àtàwọn ẹgbẹ́ tó ń bá rìn àti àwọn ìwàkiwà tí àwọn ọmọ ayé ìsìn ń kọ́. Ọmọ tí ó ti tó ọmọ 18 years tó náà fẹ́ gbọ́ mọ́tò, ọmọ tí ó ti tó ọmọ 15 years tó náà ń lo tí ó yẹ kó ló tó ń lo ilé. So àwọn nǹkan tí wọ́n ń rí tó ń ṣẹlẹ̀ pẹ̀lú social media ń sìn táwọn èèyàn ń rí ó ń jẹ́ ó kù sí ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi ní tí wọ́n fẹ́ ṣiṣẹ́ mọ́ ọ̀sọ́mọ́ tí ń kọ́ṣẹ́ mọ́ ọ̀sọ́mọ́ tí a lè fi síbi iṣẹ́ ní ìsìn tí ó gbẹ̀ kọ́ṣẹ́ nítorí àwọn máa tẹ̀ka lórí fóònù tí kò lè jẹ́ kọ́pọ̀lọpọ̀ ibùdó ìjẹ́ kọ́pọ̀lọpọ̀ ọmọ mi gbọ́rọ̀ sóbì ọmọ tí ò tí ọmọ tẹ́lẹ̀ máa fún lóúnjẹ tó máa ti ń rówó tó máa ti ń ra àwọn nǹkan títí ń ṣe so that bóòlù ẹ̀ wọ́n ṣe wájú olójú bóòlù ẹ̀ sì bá sọ̀rọ̀ lọ́n tí ó gbọ́ so kọ́lọ́ dákòjọ́ kó ṣàánú wa lórí bíbí ìṣòrí generation tàwa general kápẹ́ ńlọ́fà ó ta náà ní ta nídìí náà ní àdúrà ká máa gbàdúrà pé kọ́lọ́ tó dá sí ọ̀rọ̀ wa àpáta nítorí léde sọ ọ̀pọ̀lọpọ̀ dà torí ọ̀pọ̀lọpọ̀ mi gan orílẹ̀-èdè ló sọ́dà torí ọ̀pọ̀lọpọ̀ òbí mi gan kò lè pé kí ọmọ mọ́ gbà tó ní orí nǹkan jẹ ọmọ tó dẹ̀ ti wọ bí 18 tó náà ti wọ bí kinní kan ṣé ọmọ tí ò bá bá jẹ ọ́sà wà kankan ṣe òbí gan tí ò tí ì ọmọ rẹ̀ kàn wá ní kókó mọ òbí mi àmọ̀ lọ́pọ̀ ọmọ tí ò tí ì pé kí nìkan ọmọ owó tó iṣẹ́ kí ló fi lé lọ́wọ́ ó ní kọ́ ọmọ owó Ọlọ́run kó sáà. Ẹ jọ̀ọ́ ìmọ̀ràn olè wá ní fáwọn tí wọ́n live fake life tó jẹ́ pé tí wọn ò ní wọ́n parọ́ páwọn ni. Ìmọ̀ tí mo ní fún wọn ni pé ìmọ̀ tí mo ní fún àwọn tó ń live fake life ni pé wọ́n ronú ara wọn kán mọ̀ pé ohun tó ń tán gbogbo tó bá dùn àmọ́ tán lọ́jọ́ kan kò sí bí àṣẹ ṣe nǹkan kò sí àṣegbé àṣepamọ́ ló wà kán dẹ̀ gbìyànjú láti gba ọlọ́kàn gbìyànjú láti máa wá ìfẹ́ ọkàn Ọlọ́run láti máa ṣe tó bá jẹ mọ́ nǹkan Ọlọ́run kán súnmọ́
ó bá jẹ́ mùsùlùmí ni kó máa lọ church àmọ́ lọ mọ́sálásí tó bá jẹ́ mùsùlùmí ẹ̀chọ́ àmọ́ kírísítẹ́nì kó máa lọ church kó dẹ̀ máa gbà mọ̀ràn kó má máa wo ohun tí wọn ò tó kó má máa dúró níbi olẹ́fù pé àwa náà gbọ́dọ̀ ṣe nǹkan báyìí ṣùgbọ́n kó má pé ọlọ́run ló máa ń ṣe nǹkan fún yàn kó má dúró lórí pé èmi náà sábẹ́ ṣe báyìí ọmọ tí ìtọ́lọ́ náà fẹ́ rọkọ̀ tó fẹ́ kọ́lé 20 million so ìtìmọ̀ tí mo bá ní pé ká lọ ní sùúrù ká mọ̀ pé one day to be one day pé gbogbo tí wọ́n kéèyàn lè ní láyé ẹjọ́ kìíyàn ó dálẹ̀ ní o ìṣẹ́ tó ń kéèyàn ní ẹ tó ní mọ́tò yóò dálẹ̀ ẹ tó kọ́lé yóò dálẹ̀ bẹ́ẹ̀ yẹn fi gbogbo orí báyìí tó ń jẹ́ kó ń lé ní ilé bí ọlọ́run ṣògo kò ní sùn ju yàrá kan lọ tó bá ti ń ní gbogbo yẹn tó sì mọ̀ pé nǹkan tó bá ń bá ṣe fún yàn ká jẹ́ kó tẹ́ wọn lọ́rùn wọ́n dẹ̀ mọ wo àwọn aṣíwájú tí wọ́n ní tẹ́ bá wo àwọn ọ̀pọ̀lọpọ̀ aṣíwájú náà táwọn náà jẹ́ ẹ̀ lónìí wọ́n fẹ́ bí wọ́n bá bí wọ́n ní ìtàn wọ́n ò rí sọ ṣùgbọ́n kọ́lọ́run ran àwọn ọmọ wa lọ́wọ́ àtàwa náà gẹ́gẹ́ bí jẹ́nẹ́sẹ̀ tá a wà àti orílẹ̀-èdè tá a wà ọlọ́mọ àti orílẹ̀-èdè wa sí. ẹ bá ń dárúkọ yín lẹ́ẹ̀kan yìí. orúkọ tèmi ni Mr. Ìdíwọlá lórí èké ìjọba.